Ah, mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ The Golden Room YouTube channel pátápátá. Mo forúkọ Ọlọ́run kí yín púpọ̀ púpọ̀. Nǹkan ò ní ṣe wá gara yóò sì ní dá wa. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Mo sì gbà bí mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń share program wa, ẹ̀yin tẹ́ ń share, tẹ́ sì ń like ẹ̀, tẹ́ sì ń subscribe, tẹ́ sì ń comment, tẹ́ sì ń pè wá. Àtẹ̀yin tẹ́ tún ń pè wá lábẹ́nú, tẹ́ tún ń fún wa lówó, tẹ́ ń fún wa ní wípé Wòlíì Àpáta ẹ̀yọ́ send account number yín, tẹ́ ń fún wa lórí ọrẹ lọ́lọ́kan ọjọ́kan látara àwọn iṣẹ́ wa tẹ́ ti dánwò, tẹ́ sì ti confirm ẹ̀. Bẹ́ẹ̀ ni, nǹkan ò ní ṣe yín o. A máa jẹ́ fún yín, a máa dún fún yín o. Nǹkan ò ní ṣe yín lágbára. Ẹ gbìyànjú kí ẹ máa like àwọn pages wa, àwọn program wa tẹ́ bá ti ń wò, ẹ máa like ẹ, ẹ máa tẹ like, ẹ rí, ẹ tún máa tẹ subscribe, ẹ máa subscribe, kí ẹ sì máa share. Ẹni tẹ́ bá ní ìbéèrè kẹ́ comment, Ọlọ́run ò ní fi wálẹ̀. Ṣé rí, tẹ́ bá subscribe yẹn, òun ló máa jẹ́ kí àwọn program tá bá ń fi lẹ̀ yóò máa dé sí ọ̀dọ̀ yín. Gbogbo ìgbà tá bá ti ń fi program lẹ̀ báyìí, tá bá ń fi sẹ́lẹ̀, ẹ máa rí. Kì í ṣe pé ẹ máa wá ṣẹ́wá kiri mọ́. Yóò máa farahàn ní ojú fóònù yín lẹ́ẹ̀kan náà. Ẹ rí. So Ọlọ́run ò ní fi wálẹ̀. Tẹ́ bá subscribe yẹn ló máa fi hàn pé ẹ ti jẹ́ ọmọ ẹgbẹ́. Tó jẹ́ pé gbogbo ohun tá bá ti ṣe lẹ́ẹ̀ máa gbọ́, lẹ́ẹ̀ máa rí, lẹ́ẹ̀ sì máa rí kà, lẹ́ẹ̀ sì máa ní àǹfààní láti lè gbọ́. Ẹ rí. So Ọlọ́run ò ní fi wálẹ̀. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Tọ́. Ẹ bá wo eléyìí tí mo tún mú wá yìí, mo fẹ́ kẹ́ fojú inú wo dáadáa. Bẹ́ẹ̀ ni, ṣé ti rí? Tọ́. Bá ṣe ń bọ̀rọ̀ lọ, ẹ fojú wo ewé yìí dáadáa. Ewé yìí là ń pè ní ẹ̀fọ́ yánrin. Bẹ́ẹ̀ ni, ẹ̀fọ́ yánrin lẹ̀ ń wò yìí. Iṣẹ́ tí ewé yìí ń ṣe pọ̀. Àǹfààní ewé yìí pọ̀. Tọ́, mo fẹ́ kẹ́ tẹ̀lé mi. A fẹ́ fi iṣẹ́ yìí fi ṣe oògùn Ajade, Atude ni. Tí ìdè bá wà lára èèyàn, tó yẹ pé gbogbo ibi tó gbà kò rí ná, kò rí jẹ, kò rí lò. Ó kọ́ṣẹ́ bẹ́ni tí ò kọ́ṣẹ́, ó kàwé bẹ́ni tí ò kàwé. Ó níṣẹ́ lọ́wọ́ bẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́. Ẹ jẹ́ ó lọ ṣiṣẹ́ yìí o. Ẹ jẹ́ ó lọ ṣe. Ẹ rí pé tó bá ṣiṣẹ́ yìí, kó tó wé pé ọjọ́ mẹ́ta ni àwọn èèyàn á ti máa pè lọ́tùn, ni àwọn èèyàn á ti máa pè lósì. Ní iṣẹ́ ni ohun tó máa jókòó sí ṣọ́ọ̀bù tẹ́ pé á jókòó títí kò ní rẹ́ni kan bá rà, kò ní rẹ́ni kan bá ta. A máa rí pé èèyàn méje, mẹ́ta, mẹ́rin á ti ń yọ sùn títí. Iṣẹ́ yìí máa ń já ìdè, á sì tú ìdè, á sì ṣí ọ̀nà fún èèyàn. Tó jẹ́ pé èèyàn ò ní wà bákan náà mọ́. Báwo la ṣe máa ń ṣe iṣẹ́ yìí? Ẹ yá ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ bá mi lọ wá egbò túdè. Ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ ní ẹ fẹ́ ra egbò túdè. Ẹ ra egbò túdè yìí, ẹ ti rà á. Ẹni ẹ fẹ́ ra epo ọ̀bọ̀, ẹ rà á. Tọ́. Ẹ wá kó wálé. Ẹ wá kó egbò túdè yìí, ẹ kó sódó, ẹ gún kó kúnná dáadáa bí powder. Ẹ tún mú epo ọ̀bọ̀, ẹ tún gún òun náà kó kúnná dáadáa bí powder. Ẹ kó wọn sọ́tọ̀. Ìyẹn mi pé ẹ máa lọ epo ọ̀bọ̀ lọ́tọ̀, egbò túdè lọ́tọ̀. Ẹ ti lọ. Ẹ bá mi wá ẹ̀fọ́ yánrin yìí, ẹ wá tú ti gbòǹgbò. Ẹ rí, ẹ tú báyìí ti gbòǹgbò kó pọ̀ díẹ̀. Ẹ kó sódó, ẹ gún, ẹ ṣọṣẹ kó pọ̀ o. Torí ẹni fẹ́ kó ọṣẹ yẹn tán. Tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ lára yín tán. Ọṣẹ lè kọ ìràwọ̀ kankan. Ìràwọ̀ omi lè lò, ìràwọ̀ afẹ́fẹ́ lè lò, ìràwọ̀ iná lè lò, ìràwọ̀ ilẹ̀ lè lò. Ẹ rí. Tẹ́ bá wo ti gbogbo tán, ẹ wá gún. Tẹ́ bá gún tán, ẹ wá bá mi gún mọ́ ọṣẹ. Ọṣẹ tó bá wù yín, ó lè jẹ́ ọṣẹ dúdú, ó lè jẹ́ ọṣẹ Ghana. Tẹ́ bá gún tán, ẹ bá mi kó powder egbò túdè, ẹ kó lé lórí. Powder epo ọ̀bọ̀ ẹ kó lé lórí. Ẹ wá gún papọ̀ dáadáa kó kúnná. Ẹ wá gbọ́. Ẹ kó sínú ike funfun ńlá kan. Tó bá di alẹ́, ẹ yẹ wẹ̀ ní alẹ́ fi sùn. Tó bá tó dàárọ̀, ẹ tún wẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ á máa wẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀ẹ̀mejì ní ọjọ́ kan. Àárọ̀, alẹ́, àárọ̀, alẹ́, àárọ̀, alẹ́. Ẹ rí pé ọ̀nà máa ṣí, ọ̀nà máa là. Gbogbo iṣẹ́ tẹ́ máa ń lò tẹ́tí kì í jẹ́, ó bẹ̀rẹ̀ sí ní jẹ́. Bẹ́ẹ̀ ni,
ẹ gbìyànjú kẹ lọ ṣiṣẹ́ yìí, kẹ dẹ subscribe, kẹ share fún ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá tàbí ẹ fẹ́ bẹ̀ wá níṣẹ́ tàbí ẹ ní problem míì tẹ́ fẹ́ kí tàbí ẹ fẹ́ dé ọ̀dọ̀ wa. Ẹ pè wá sórí WhatsApp sórí 07064294474. Ọ̀nà bọ̀ ní fi wọlé. Èmi tí náà ni Prophet Àpáta Àgbànìkun. Ẹ ṣeun.